nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú síkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dà Padà báyìí. Bọ́ báyìí. Àfi bí ẹni pé ohun tí mo gbọ́ tó bá mi sọ̀rọ̀ ó dàbẹ̀ ní wọ́n ti mọ̀ wípé èyí tẹ́ wà nínú ilé ìrìn òṣìrìn ránù okun ẹsẹ̀ yìí. So can't you be professional? Why can't you find something doing for your life? Ẹ kàn máa rìn kiri, ẹ máa kiri kiri. Kí ló dé ẹjọ́ mi nínú ilé iná? Tó jẹ́ pé mi nìkan ni sọ́ọ̀sì tó jẹ́ pé mo ní iṣẹ́ gidi lọ́wọ́. Professional job wà lọ́wọ́ mi, gbogbo ọ̀nà lówó fi ń wọlé fún mi. Àmẹ́yìn ìrìn òṣìrìn ránù lè máa bá káàkiri gbogbo ọjọ́ ayé yìí. Why? Lọ pé àwọn tó kù wá fún mi, mo ti rẹ́ lẹ́nu gbígbẹ kan tà. Mo rò kò yóò pé ẹ ṣe ẹgbẹ́ kọ. Ẹ jẹ́ káwọn tó kù dé kí lè san tí mo fẹ́ sọ. Torí bí mo ṣe wà yìí, mo mọ́ra mi. Téèyàn bá dẹ̀ ti discover ara ẹ̀, problem ni. Kí ló ṣẹlẹ̀? Mo discover ara mi, òun náà ló dẹ̀ fa àwọn tó kù dà. Ẹlẹ́rìn yóò sí ilé yọ síbí lílé. Kékù lè gbọ́ kó sọ fún tòkò. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo bá mú gẹ́gẹ́ bí àṣẹ ni. Ó yẹ kí n làálẹ̀ kí n ní àṣẹ gùn. Àmọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀. Mo fẹ́ sọ bíi pé mo ń bẹ̀bẹ̀. Nítorí mi ò ní gbọ́ ohun yẹn kó má rí bẹ́ẹ̀. Mo mọrú èèyàn tí mo jẹ́. Please, no one should leave this house tomorrow. Kò sẹ́ni tó máa jáde kúrò nínú ilé yìí ní ọ̀la. Gbogbo ibi tẹ́ ẹ bá fẹ́ lọ, ẹ lọ lénìí. Ẹ fẹ́ ra nǹkan bẹ̀, ẹ lọ rà. Ẹ fẹ́ lọ bá wọn wèrè tẹ́jọ́ ń kóra yín kiri, ẹ lọ rí wọn. Lọ́la ò jáde nínú ilé yìí, máa tilẹ̀kùn pa anybody ò dé gbọ́dọ̀ ṣe. Ó lè jù bẹ́ẹ̀. Ohun tí mo gbọ́ ni o, wọ́n lẹ́ni tó bá wà ní àyíká mi, gbogbo àwọn tó wà láyìíká mi kàn máa jáde. Bọ́dà Sàámú, èmi níbi tẹ́mi ń lọ lọ́la o, mo níbi tí mò ń lọ lọ́la. Wọ́n bí ẹja. Tó bá bí ìyá ẹja, you jáde, pàápàá jùlọ ìwọ jáde. Mi ò fẹ́ ṣe dáṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ní báyìí sì mo ti wá paláṣẹ anybody ò gbọ́dọ̀ jáde kúrò nínú ilé. You must not leave this house. Bọ́dà Sàámú kò lè wọ́ọ̀kù. Ẹ lè sọ fún pé kí n má jáde kúrò nílé. Jọ, ṣé torí kan tó ṣe wá pè mí nílé ni tó wá disturb mi tó ń sọ wípé Bọ́dà Sàámú nìkan gidi kan tó fẹ́ bá wa sọ. Ó wá disturb fíìsì mi wá pè mí wá síta. Níbi àṣì ẹ̀ next time tó bá tún mú ẹ pé kó wá bá mi nílé. Kó mọ́ bọ̀rọ̀ dáadáa because tó bọ̀rọ̀ dáadáa tó bá pè mí níbi oṣù kan. Mo máa dáadáa tútù sí ẹ lára ni. Ẹ wo ẹ jọ torí Ọlọ́run Bọ́dà Sàámú. Ẹni tó lè bá mi sanwó lé o. Sọ ẹ lè sọ fún pé kí n má jáde. Ìbá àdomi gbóná lura yín lórí kò ní nǹkan kan tó fi ṣe mí. Ohun tẹ̀mí sọ, òun náà ni mo sọ yẹn. Anybody must not leave this house tomorrow. From tomorrow morning, in fact, màá tẹ̀ tí tilẹ̀kùn pa, màá ti lápá. Ẹni tó bá wá láyà kó ṣílẹ̀kùn yẹn kí n máa rí. Tó ti yẹ. Anybody tó bá bí dà kó jáde kúrò nínú ilé yìí. Tó bá délẹ̀ tó ń sìn, olúwẹ̀ lẹ́ máa pè. Òde òní bí sáré fóòrùn, àṣẹrẹ̀ tó ń sìn èmi lẹ́ máa pè. Àrò ẹlẹ́sẹ̀ kan máa dáràn, àwọn máa wọ ẹlẹ́sẹ̀ méjì káàkiri. Máa gbé gbàjú fún ẹ. Má gbé gbàjú fún ìdí á disappear ni. Ó má di pẹlẹbẹ wá straight ni. Ẹ jẹ́ ẹgbẹ́ kọ. Ẹ wo tí ilẹ̀ sọ yẹn o, èmi máa jáde o, èmi jáde lọ́la o. Kí n fún wọn lésì, kí n calm down, kí n package ọ̀rẹ́ nu mi. Ògbọ́n kan tán sọ ni wọ́n ní kéèyàn má jáde lọ́la. Mo ń lọ síbi tí màá ṣe ìrọ̀ lọ́la sọ pé kí n má jáde lọ́la. Ṣáwọn ni mo sanwó lé fún ni. Èmi ò fẹ́ gbọ́dọ̀ dára dé eléyìí o. Lẹ́yìn ò bá jáde yẹn má jáde. Kíni. Táwọn ò bá jáde káwọn má jáde. Tí ò bá jáde kó má jáde. Ló jáde lọ́la ń tèmi. Ọlọ́run àwa ṣàánú mi ilé ìbáyìí. Kí sì ni gbogbo ilé ìbáyìí? Ojúmọ́ kan wàhálà kan ni. Èwo lógún má tún jáde lọ́la. Bọ́dà Sàámú táwọn ṣàjáde ẹ̀ sọ reason fún wa. Àhámú kan community púpọ̀. Mo ti bọ̀ sẹ́. Mi ní pẹ́ débẹ̀, mo ti ń bọ̀. Tania yóò ṣì bí. Kí ló ṣe máa ń ṣe báyìí?
mo ṣe nǹkan tẹ̀ ṣe kúrúkúrúkúrú wọn kò ta ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bó lẹ̀ ń lọ bọ́dá Sàámú dìdì sọ fún wa pé kẹ́nìbọ̀dì má kúrò nílé wọ́n ní kẹ́nìbọ̀dì má jáde wọ́n jọ sọ fún wa bíbá ẹni náà. Ṣé tí bọ́dà Sàámú bá sọ pé kí anybody má jáde ṣé wọ́n mìíràn pé kémi má jáde kémi má lọ síbi táyé mi ti máa dá ni wọ́n pè mí sí wọ́n ní kí wọ́n aṣoríire ó sọ pé bọ́dà Sàámú ní kí anybody má jáde nǹkan tí mo sọ lánàá mo sì ń repeat ẹ̀ bọ́dà Sàámú kọ́ ló bá mi sanwó lé o so wọn ò lè dictate bí mo ṣe máa lo lé wọn ò dẹ̀ lè dictate bí mo ṣe máa lo life mi fún mi kí ló ṣẹlẹ̀ gan. Wo bọ́dà Sàámú kọ́ ló bá yín sanwó lé lóòótọ́ bọ́ tó bá dé tó ń sìn bọ́dà Sàámú ọmọ sẹ́kàkiri fẹ́ everybody bọ́dà Sàámú dídì sọ wọ́n ní kí anybody má jáde ìrètí lọ lẹ́yìn ṣé ẹ̀ lè lọ lọ́jọ́ mi ni. Ṣé yìí tó rí mi ṣé orúkọ mi jẹ́ anybody ẹjọ́ kí èèyàn kan má kó bá mi nílé kí èèyàn kan má bá yé mi jẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run. Yọ̀ṣíbí Yọ̀ṣíbí. ẹsẹ̀ mi dẹ̀ hangi òun gbèsè sókè má gbèsè wálẹ̀ ṣé kò ń ṣe bọ́dá Sàámú ló máa gbé mí èèyàn nílé yìí bó ṣe mi náà tẹ̀ wá ní jáde ní báyìí ní olókùn kí n gbé ẹsẹ̀ bọ́dá Sàámú ní kí anybody má jáde ṣé yóò wá ní wá bó ṣe máa dáa fún lọ ní báyìí Yọ̀ṣíbí ìwọ lọ bí kí ni gbogbo eléyìí gan kí ni gbogbo eléyìí báyìí. bọ́dá mi bọ́dá Sàámú. àlọ́ àbẹ̀. èmi ni òpẹlẹbẹ ṣé kí n wọlé. bọ́dá Sàámú. ní ń béèrè pé ṣé kí n wọlé ẹ̀ tí ẹ̀ dẹ̀ dáhùn. mo tiẹ̀ ṣe báyìí gan dà ẹ̀yẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ bọ́dá Sàámú ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́nikẹ́ni bọ̀dì má jáde ó ń jọ bí spiritual level àbí kí ló ṣẹlẹ̀ ó ń jọ bí spiritual. kí ló wá fi rí pé kò fi jọ spiritual náà ni ṣèbí tí mo gbọ́ ni mo sọ fún yín pé káàdì bọ̀dì má jáde. tó wáyé pé bẹ́ẹ̀ ni ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ẹbí ọba community mẹ́wẹ̀ẹ̀wà ẹ̀yin gẹ́gẹ́ bí aláàbò gbogbo wa nulẹ̀ ṣé bẹ́yìn lẹ gbọ́ mo expect kó yẹ kẹ́ máa gbàwẹ̀ lọ́wọ́ báyìí ṣùgbọ́n mo wọlé sí ìyàlẹ́nu Ọlọ́run bread ni mo bá wájú yín tẹ̀ ń jẹ. inú àwẹ̀ ni mo wà. bẹ́ẹ̀ ni àti pé inú àkọsílẹ̀ wo ló ti gbọ́ rí àbí ló ti rí wípé búrẹ́dì máa ń bàwẹ̀ jẹ́. búrẹ́dì ò bàwẹ̀ jẹ́. bọ̀dá mi. white ni búrẹ́dì. iye pẹ̀lú nǹkan tó fi ṣe bread. no nǹkan tó bá ní ẹ̀jẹ̀ nínú òun ló máa ń bàwẹ̀ jẹ́ ṣẹ́jẹ̀ wà nù búrẹ́dì ṣẹ́jẹ̀ wà nù ẹ̀. bọ̀dá yìí ẹ wo ohun tẹ̀ tí wà lá. ohun tó bá fẹ́ sọ ni kó sọ jọ̀tún Ọlọ́run má bàwẹ̀ mi jẹ́. ẹ wo èmi ní kí wá sọ fún yín ni pé ṣé ẹ gbọ́ pé nǹkan sílẹ̀kùn lẹ́ẹ̀kan ni. mo gbọ́. ìgbà tó wá gbọ́ kí ló tẹ̀ wá jáde sí wa. èmi rò pé ní yẹn ń lọ tọ́ílẹ̀tì ni. tọ́ílẹ̀tì ti bá wo Yọ̀ṣíbí ni wọ́n láwọn ń jáde kó dé sọ fún wọn kó má lọ anywhere. ó sì wá lọ. wọ́n ti lọ mo ṣe bá wọn fà mọ́ bá wọn drag ẹ pé bọ́dá Sàámú ní kẹ́nìbọ̀dì má kúrò nílé ni o wọ́n ní àwọn fẹ́ lọ gbáre wọn o ẹ̀yin kan ò lè disturb wọn o ẹ̀yin kan lè bá wọn sanwó olè kò sí nǹkan tó ń sọ wọ́n ṣáà ti lọ wọ́n ti lọ. ṣé o wíṣẹ́ ní same journey. mi wíṣ wọn o. kò sí wàhálà no problem. tẹ́mi sọ pé kó má jáde ó lè jáde àbí. ó jáde. happy same journey. bọ̀bọ̀dá mi báwo náà lẹ́yìn náà ṣe ṣe tẹ́ ẹ gbé bread wọlé tá a mọ̀. kí ló ń sọ yìí kí ni gbogbo aláàlá tó bá mi sọ. búrẹ́dì December 31st tó wá gbé fún mi ní December 31st gbà tí mo ṣe birthday ó ìwà nù lé mi. láti gbà yẹn. right now. kó dẹ̀ bàjẹ́. mo preserve ẹ ni. àkíkà bọ̀bọ̀dá mi má bínú ibo lẹ ti gbọ́ pé ká má jáde báwo lẹ ṣe gbọ́ ibú àwọn ọdún etí wo lẹ fi gbọ́ ṣé ẹ kọ etí sókè ni àbí bo apá bo lẹ fi sùn ó yẹ kẹ́ lè sọ fún wa náà. gbogbo ibi tí ihò bá wà lára èèyàn ó ní èèyàn lè fi gbọ́ ọ̀rọ̀ kì í ṣe ihò etí nìkan bẹ́ẹ̀. ṣé bí ihò ìdí lẹ fi gbọ́. ihò òdì gangan ni mo fi gbọ́. ihò òdì lọ̀rọ̀ yẹn bá wọlé ìwọ torí ẹ ti tọpọlọ ẹ ti dọ̀bálẹ̀ torí ẹ ò pè é tó ń sọ fún mi pé etí wo ni mo fi gbọ́ ṣé mo kọ́ tí sókè ni rárá mo létí mọ́lẹ̀ ni mo fi gbọ́rọ̀ ọ̀rọ̀ jinlẹ̀ tó wọnú etí mi tí mo dẹ̀ bá yín sọ mo ṣẹ̀ṣẹ̀ sọ́tọ̀ ni o lágbára Ọlọ́run láyé tèmi mi ní jáde lékú lọ́wọ́. lágbára Ọlọ́run láyé tèmi mi náà ní jáde lékú lọ́wọ́. lágbára Ọlọ́run láyé tèmi mi ní jáde lárùn lọ́wọ́. lágbára Ọlọ́run mi náà ní jáde lárùn lọ́wọ́. pẹ̀lẹ́pẹ̀ ìwọ jáde. bọ̀dá mi ládùúgbò nǹkan tẹ́ tún sọ kalẹ̀ yẹ tún ṣàdúrà pa ní jáde lékú lọ́wọ́ èmi ò elégbó eléyìí ò yé mi o ògbélé yìí ò yé mi o ọ̀nà nìyẹn ẹ̀kọ́ rí mọ́ búrẹ́dì ẹ̀ ṣe bí ẹ pé kínní ẹ̀ sọ bí ẹ̀ sọ anything fún wa ẹ̀kọ́ rí mọ́ búrẹ́dì kalẹ̀ ẹ̀ sọ pé kínní ẹ̀ gbàwé ẹ̀ ṣẹ́ anything.
Kò sí bí ẹ ti pẹ́ jù náà látàárọ̀. Ẹ má bínú. Sáré bọ̀. Ẹ ti pẹ́ jù. Àwọn dà. Àwọn wo? Àwọn tẹ́ sọ pé kí n wá bá ń bì báyìí tẹ́ ní pé wọ́n fẹ́ fún mi ní 500,000 naira so that màá lè fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ dẹ̀ sọ pé after a year ni mo ṣe máa dá padà. Mo rò pé kí n dé bì báyìí kí n bá wọn kí n dẹ̀ gbowó ni. Síbí a ṣe máa lọ sọ́dọ̀ wọn ni. Mo máa pè wọ́n gan kí n lè mọ ibi tó wà gan ni. Ẹ má bínú, èmi ni mo misunderstand yẹn. Ẹ má pè wọ́n ni. Ẹ ṣé gan. Yeah, one way or the other, Sha. Congratulations in advance. Ẹ ṣé mo dúpẹ́. Kí ló ṣẹlẹ̀? Ọmọkùnrin tó wà wájú ẹ̀ gba ojú ẹ̀ kò nà dáadáa. Kí ló dé? Kí ló dé náà? Yọ̀ṣibí kí ló dé náà? Ó dé gbá mi létí ọ̀tọ̀, gbá mi létí ọ̀tọ̀, gbá mi létí. Ó ní kọ́ mo fẹ́ ṣe ẹ́ ni. Ọ̀rẹ́ ni ẹ má bínú. Ó ní kọ́ mo fẹ́ ṣe ẹ́ ni. Rọ́bìṣì wọlé lẹ́yìn náà. Ó dé gbá mi láwọn kó gbá mi lékejì, ó fẹ́ gbá mi kẹta ni. Ìmọ̀ èmi náà mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Má ṣe ilé ẹlẹ́yìn mi mọ́. Mo rògò ọ̀nkú. Mo ti dáràn. Sáà. Ṣíbí. Wọ́n gbé mi. Sáà. Mo ti rògò. Kí ló ṣẹlẹ̀? Mo ti ọ̀nkú. Kí ló wá ló ṣẹlẹ̀ báyìí? Ṣé kò sí anybody nílé ni or what? Ọ̀tẹ̀ alpha. Kí ló ṣẹlẹ̀? Mo ti wà níbí for the past 2 minutes and say mo kàn kàn lẹ́kùn nobody tó dá mi lóhùn. Wọ́n ti tilẹ̀kùn yìí. Tani! Ìdí àrà, wá ṣílẹ̀kùn náà. Ẹ wo, ẹ máa lọ àṣílẹ̀kùn lónìí, ẹ máa lọ. Ta ló sọ bẹ́ẹ̀? Ìdí àrà. Ibi yóò ṣílẹ̀kùn náà. Kí ni mí ní gbogbo eléyìí? Ìdí àrà. Kéde, ẹ tún bẹ̀rẹ̀ orí burúkú. Òṣì ẹ tún bẹ̀rẹ̀ yìí o. Ẹ débi látàárọ̀ kí ìdè yẹ kó wọlé kẹ́ ẹ múlù kẹ́ ẹ kó síta. Káyídé. Ẹ sà, ẹ̀yin náà ti dé báyìí. Ẹ wá kanlẹ̀kùn kẹ́ wọlé sà. Anáyọ̀ ọmọ yẹn bàjẹ́ jù. Èmi lè máa tún báyìí tún kanlẹ̀kùn. Ẹ̀yin kọ́ lè kanlẹ̀kùn kẹ́ wọlé. Kò ń ṣàrífín. Nǹkan tí mo kàn sọ ni pé ẹ̀yin ti dé báyìí. Ẹ dẹ̀ accuse wa pàwọ̀ kanlẹ̀kùn àbí. Ẹ̀yin ẹ wá sí ibà kẹ́ kanlẹ̀kùn kẹ́ dẹ̀ wọlé. Adẹ́wà gbélù ló bá tán sà. Ó dábàá, ẹ kò sí dànù. Better sà. Senior member. Ẹ ṣílẹ̀kùn kẹ́ wọlé bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣí kẹ́ wọlé. Kíde nǹkan tí ẹ kẹ́ kọ́ béèrè in the first place òun lẹ wá fi ṣe last. Tí àwa táwọn ń bíbà wá ṣeré ń bíbà ìnà bá jẹ́ ọmọ kékeré. Adékọ́lá tí wọ́n ń bíbà à ń kọ́nà ẹkùn nobody tó dá wa lóhùn. Ìdí àrà nìkan náà ló dá wa lóhùn kò dẹ̀ sọ anything. The only thing tó sọ ni wípé àwọn ò ṣílẹ̀kùn fún anybody lónìí. Bẹ́ẹ̀ni, Sàámú wà nulẹ̀. Bọ́ Sàámú wà nulẹ̀. Ó wà nulẹ̀. Ẹ jẹ́ kí n gbé. I don't want to understand. Kó tó dé yẹn lèmi ti ń kanlẹ̀kùn kọ́ńkọ́ńkọ́ńkọ́ nobody tó dá mi lóhùn. Brosam. Kólódùmódù. Kọ́lọ́mọ jọgọjọgọ one time. Yeah. Kólóbó yẹn. Má pè mí o síbi tán ti ń ṣòṣì. Má pè mí o síbi ìranù o. Má pè mí o síbi tán ti ń ṣòṣì. Má pè mí o síbi ìranù o. Kólóbó yẹyẹ. Musa yẹyẹ. Yẹyẹ. Má pè mí o síbi tán ti ń ṣòṣì. Má pè mí o síbi ìranù o. Today is not a good day for us. Why? Because I must not step my feet out there. Why? Because I don't want to pay. Why? Orí yìí burú ni. Ẹ ṣí eré ní. Tí méjì tí mo kọ́kọ́ sọ ò bá yé yín, mo ní mi ò fẹ́ pa yẹn tún ní wáì. Ẹ ń bi mí léèrè wáì tí mi fi fẹ́ kú. Kọ́ máa bí léèrè pé kí ló dé yìí fi wà láyé.
There is no rehearsal today. Why? Orí yín ti dàrú. I am going inside now. Why? I don't want to step my feet out there. Why? Nítorí pé Ọlọ́run ti kọ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́. Kí lè máa ṣẹlẹ̀ gangan? Me understand. Jimmy. Saamu kò ṣe báyìí. Jimmy go, this is so strange. Kíni kan ṣẹlẹ̀ rí yẹn o. Ẹ wò ẹ jẹ́ ká bẹ́sẹ̀ wa sọ̀rọ̀. Ṣé ìmọ̀ wa lọ bẹ́ẹ̀ ni? Ẹ wò a ti lè bẹ̀rẹ̀ meeting a ti lè sọ nǹkankan báyìí torí tí ò bá ti sí ìyá Ayọ̀ọ́lá lórí ìjókòó yìí a ti lè sọ nǹkankan àti wípé kí lè tàn sí ìsìn bíbá ìgbọ́n pàápàá. Ẹ jẹ́ ká sọ nǹkan tá a fẹ́ sọ náà kò ní ìkàdódò Ayọ̀ọ́lá ká tó sọ nǹkan tá a fẹ́ sọ náà èmi níbi tèmi ń lọ ẹ má dá mi dúró pẹ̀lú ọ̀rọ̀ yín o. Rárá mi ò gbà yẹn rárá. Tí ìyá Ayọ̀ọ́lá ò bá wá sí bíbá kí ni kókó ìjókòó wá bíbá àbí báwo ni ẹni tá a fẹ́ bá parí ìjà gẹ́gẹ́gẹ́gẹ́ kò ṣe ní sí bì kí wàá ní ìjókòó wá useless nìyẹn náà. Tẹ wá fẹ́ gbọ́ bó bá jẹ́ ti ìyá Ayọ̀ọ́lá ni ìyá Ayọ̀ọ́lá ò lè sí bí o torí ń bẹ nílé ìwòsàn ara rẹ̀ ò yá. Hospital kẹ̀ kí wàá ní ìjókòó kí wá ló bíbá. ṣe wọ́n. Ta ni mò ń wò yìí Yọ̀ṣíbí ni Yọ̀ṣíbí kí lè ń wá kiri. Ẹ kú jókòó. Kí ló ṣẹlẹ̀? Kò yé mi náà. Kí lẹ wá ń wá kiri gangan náà kí ló ṣẹlẹ̀? Mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Mú méjì inú àwọn tó wà ń bí báyìí kó lù wọ́n bàjẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ni gbogbo eléyìí sìn? Kí ni? Ẹjọ́ kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Kí ni gbogbo eléyìí? Kí ló ṣe yín? Ẹ kò débi bẹ̀rẹ̀ sí fún àlẹ́ síbẹ̀ yẹn kí ló dé? Ẹ mọ kí ni? Kí ló ṣe yín? Ẹ fẹ́ sùúrù. Àní ẹ fẹ́ sùúrù. Bó ni ti ń ṣe yín? Ẹ ṣe à ń gbá gbogbo èèyàn létí báwọn. Tó bá tẹ̀ lọ jẹ́ pé mi lè bá dọ́rú ẹ̀wọ̀ èmi ò ti lù í padà nù èmi ò gbàgbọ́ ayé òṣè. Ẹ ní sùúrù. Ẹ káàsán. Ẹ rọra sà. Ẹ káàsán. Yes sir. Ẹ̀yin brothers mi ṣé àwa pa. Adúpẹ́ sà. Inú mi máa ń dùn bẹ́ẹ̀ ṣe máa ń ṣàpọ́nlé mi Ọlọ́run á pín yín náà. Àmín. Ẹ ṣé gan mo appreciate. Mr. Banji àti ìpọ́n yín létò I appreciate yín tó ṣẹ́yìn ò mọ adúrú owó ọmọ school tẹ̀ ti san ní community ni. Ẹ wo tá a bá ń wá sílé yín everyday ká máa sọ pé ẹ ṣé kó pọ̀jù. Kò wá le tó yẹn torí pé nǹkan tọ́lọ́run fi sí wa lọ́kàn ká ṣe òun là ń ṣe. Ọlọ́run ló ní ká máa ran àwọn èèyàn lọ́wọ́ torí náà ló ràn àwa náà lọ́wọ́ òun la ṣe ń ṣe. Ẹ wo ẹ tiẹ̀ ṣe gan ni sà I dey really appreciate ti bọ́ọ̀ tẹ́ ń bá wa ṣe yẹn lọ ẹ ṣe gan ni o. Ṣé rí ti bọ́ọ̀ yẹn kékeré nìyẹn àwa ń wò wípé àwọn nǹkan tó máa lè máa help community bẹ́ẹ̀ yẹn ló yẹ ká máa ṣe ju pé ká máa fáwọn èèyàn lówó lẹ́yọ kọ̀ọ̀kan at least gbogbo community ló máa lè enjoy kinní yẹn òun la ṣe wò pé ká ṣe bẹ́ẹ̀. ẹ ṣe gan ni sà. Mo rántí pé ní last time tí mo wá mo ń gbọ́ tí àwọn landlord association sọ pé wọ́n fẹ́ dáwó láti ṣe àwọn street lights ṣé wọ́n ti ṣe. sà wọn ti ṣe rárá sá o in fact tó bá di 6:30 gbogbo bíbá ẹ máa ń ṣókùnkùn ni ó máa ń ṣókùnkùn ni sà. ok ẹ jọ̀ọ́ bọ́dá Sàámú ńkọ́. Bọ́dá Sàámú wà. ẹ̀gbọ́n ẹ very very active manager. very active. nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ jọ̀ọ́ mo máa nídìí àti rí bọ́dá Sàámú because mo fẹ́ kí mi àti wọn sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ mo wò pé bóyá ká lè ṣe àwọn street light in wíìkì. ẹ ṣé sà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ jọ̀ọ́ ẹ máa bá mi gẹ́ẹ̀tì bọ́dà Sàámú ẹ máa bá mi lọ sọ́dọ̀ ẹ bá mi sọ fún wọn kí mo fẹ́ rí wọn tí n bá kúrò ń bí mo fẹ́ dọ́dọ̀ mọ́mì tó bá lè wá bá mi lọ́dọ̀ mọ́mì ẹ jọ̀ọ́ mo máa really appreciate ẹ jọ̀ọ́. ó máa wá bọ́dà Sàámú máa wá. ẹ bá fẹ́ rí wọn sí wọn á débí. ok kò sí problem tí n bá ti rí bọ́dà Sàámú ẹ má wọrí kí n tó lọ mo máa rẹ́yìn. ẹ ṣé sà ẹ ṣé sà. all right ẹ ṣé.
ó tilẹ̀kùn ni o. This is the first time in history tá a máa déwájú lé bro Sam tí gbogbo ẹ̀ dá báyìí náà. àbí gbogbo wọn lọ sórí òkè ni. Sórí òkè báwo? Bọ̀dá Sàámú ò lè lọ sórí òkè náà kí gbogbo wọn bá tiẹ̀ lọ. Bro Sam. orí yín ò pé tó bá bí àláyà yín dá ẹ̀yin ẹ jálẹ̀kùn bóyá bàbá yín ló ra lẹ̀kùn yẹn síbẹ̀ ẹja tẹ́ ń gbàgbàgbàgbàgbà bíi wèrè èyàn ò lè ní peace èyàn ò lè ní peace ẹ ti ní pọ́ńtì tilẹ̀kùn lé kí lẹ máa ṣe ẹ dẹ̀ kúrò ìgbà táwa ń dàgbà bọ̀ láyé àtijọ́ tá a bá ti rí bẹ́ẹ̀ nǹkan tó bá ti pa àlèlè à ń débẹ̀ wọ́n tilẹ̀kùn nìyẹn mí ni débẹ̀ rárá ẹ lọ ń gbálẹ̀kùn gbàgbàgbàgbà rí yín bàjẹ́. kan dáadáa. ṣé kí n kánra mi lọ́wọ́ ni. ẹ pé Yọ̀ṣíbí àbí ìdí àrà àbí ẹlẹ́rìn ẹ̀yẹ má pè bọ̀dá Sàámú. Yọ̀ṣíbí ìdí àrà. àwọn ọmọ wèrè wọn rìn ná. kò sí wàhálà àwọn tó kú wà ládùúgbò mi security wọn tight gan tó bá jálẹ̀kùn náà yín wọ́n máa mọ̀ wọ́n kú wà nínú ilé ìyá adíá wà nínú ilé ilé mọ̀ṣú ni kò kú síbi tó lọ ó ń wọ̀ kan. Yọ̀ṣíbí. Tani ẹni wẹ̀rẹ̀ wọ̀ nìyẹn kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ jálẹ̀kùn ni. Kí ni ogun lára àjà ìgbà kí ló rí burúkú ìpapà kí ló ṣẹlẹ̀ kí ni wèrè wọ́n tẹ̀lé rí pẹ́lẹ́kùn tí wọ́n ti sìn ẹ̀ẹ́dẹ̀ máa lọ lẹ́yìn. pẹlẹbẹ ẹ ní sùúrù náà. ẹ calm down now. ìgbà táwa náà débi báyìí tari pé everywhere ó silent báyìí ó ṣàjòjì sí wa nítorí láti. bẹ́ẹ̀ ni náà iwájú lé bro Sam ń ṣe bí ta máa wá tí everywhere máa ń rosy ni tó bá máa ṣe rìhásà nǹkan kan á máa ṣẹlẹ̀ ń bí ni. ẹ̀ẹ́dẹ̀ tilẹ̀kùn. inú mi dùn pé sọ pé ibà máa ń rosy every time la máa ń pariwo àbí bẹ́ẹ̀ kọ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ ti wá gbára mi yọ lẹ́ni ó wá yẹ kẹ́ máa lọ ṣẹ́rí lẹ́ni yìí kò sẹ́ni bọ́dì nínú ilé yìí tó ń gbé lábẹ́rù ilé yìí ta fún lórí ọ̀fẹ́ àti àǹfààní láti jáde síta tábà rẹ̀ ń dẹ́ ti rí o tó ti lọ gbòòrò ó kọ ẹnìyàn kù oúnjẹ wálẹ̀ nìyẹn kò sẹ́ni bọ́dì tó lè jáde síta lẹ́ni. sọ fún yín ní house arrest ni. ẹ ń bí mi kò sórí ọ̀fẹ́ bọ́dà Sàámú ire o. báwo náà ṣe máa ń ṣe báyìí nínú ilé yìí. ẹ wo ọ̀rọ̀ náà ti sọ yẹn o ẹ jẹ́ ìtẹ̀lọ́ bá wọn padà pé àrí bọ̀dá Sam o. ó nà ń wà lè lọ bọ̀dá Sam gogogogo ni mẹ́ǹkì tí máa ń ní tí máa bá rí bọ̀dá Sam wọn ò ní lè ṣe street light yìí nà ń ẹ jọ ẹ jẹ́ ká dúró. exactly wọn báyìí kọ. dáàdì ẹ̀yin ọmọ ológo ògo Ọlọ́run ò ní fi yín sílẹ̀. àmín sà. ṣé ò sí o kí ló ṣẹlẹ̀. bro Sam la màá wá wò ẹnìkan ló ní àwọn fẹ́ rí wọn torí pé wọ́n fẹ́ ṣe street light sí community wọ́n dẹ̀ ní pé táwọn bá rí bro Sam wá lè fast track iṣẹ́ street light yẹn bàbá dẹ̀ débi àti ẹ̀kọ́kọ́ rí tí gbogbo ẹ̀ dá ẹnìkan wá padà jáde later pẹlẹbẹ àbí yes wọ́n wá sọ pé anybody ò lè jáde. ọ̀dà kò sí wàhálà broda Sam náà lèmi náà wá rí lẹ́ni ẹ jẹ́ kí n pè wọ́n kí n mọ whereabout wọn. all right sir. Hello, brother Samuel. Hello, sọ bẹ́ẹ̀. Ẹ rọra sà, àlàáfíà Ọlọ́run á wà pẹ̀lú yín. Iwájú ìta ilé yín ni mo wà yìí. Kí lẹ̀ ń ṣe ń lé mi? Ẹ̀yin gangan náà ni mo fẹ́ rí. Kí lẹ̀ fẹ́ rí mi fún? Ẹ má lọ lé yín, àbí kẹ́ bá lórí òkè. Mo fẹ́ rí yín ká jọ sọ̀rọ̀ ni. Ẹ wò mọ̀ ọ̀nà yín gan ni mọ̀ ọ̀nà yín gan àsìkò tí mo wà kì í ṣe àsìkò tí mo. Màá rí yàn káàkiri o, mo wà flexible báyìí o, mo wà very flexible. Ẹ jẹ́ kí n rí yín. Wàhálà màá wá sílẹ̀kùn fẹ́yìn nìkan ṣo ẹ̀yin nìkan bẹ́ẹ̀ nìkan lẹ́wà bẹ́ẹ̀ màá sílẹ̀kùn fún yín sìn. Ẹ máa yọjú sí mi sí. God bless you sir. Ọlọ́run á ọ̀nà yín. Ẹ ṣé gan. Thank you. ẹ ṣé gan sà. Ọlọ́run ló lọ pẹ́. Èèyàn Ọlọ́run sì nìyẹn. Èèyàn Ọlọ́run sì nìyẹn tó bá lóun fẹ́ rí mi mí ìkànnì step out mi pàdé mú wọlé ìyẹn ibẹ̀ ta. Samuel, ẹ ṣe tẹ yẹ mi sí bí ẹ ṣe yẹ mi sí Ọlọ́run á fún yín náà ni. Sáwọn kẹ parọ́. Parọ́ bí ti báwo. Mú ìrẹsìtì tó jẹ́ òfin parọ́ rẹ̀.
ẹ parọ́ ẹlẹ́yin lẹ wà ń ta ẹlẹ́yin àtọ́júlùmọ̀. mo bá àwọn ẹbí mi èmi dẹ̀ fẹ́ rí yín gangan ló jẹ́ kí mi wá. ẹ ti sọ fún mi wípé ẹ gbé bí ẹ báyọ̀ tí màá sílẹ̀ kò ní. My eyes, my face, my body is so important this time around. I can't expose my body to the cloud of dishes. I can't step my feet out. Ẹ ti jẹ́ kí n mọ̀ àwọn ètí rí mi lọ́fẹ̀ẹ́ ló fò sí. So mi ìfẹ́ mọ̀ yọ̀ṣí bẹ́ẹ̀ dùn. Ẹgbẹ́ ẹ ti dàbí lórí mi ò understand mọ̀. Sọ bẹ́ẹ̀ ẹ̀yẹ wọlé. Kí ló ṣẹlẹ̀? Fúnkìdì! Ọ̀rọ̀ community ló gbé wa wá. Community wo tí mo dọ́gba ẹ̀ mo rò kò rí yóò pè. Èyí lè máa sọ ọkàn tó fẹ́ ṣẹlẹ̀ nínú community fún mi ni. Yóò rọ street light ní sáà. Anything tẹ́ bá fẹ́ bá mi sọ ẹ jẹ́ kó dọ̀là ṣẹ́ gbọ́. Ọ̀rọ̀ street light community ni bẹ́ẹ̀ ni ó ní wọ́n fẹ́ ṣe. lọ́sàmú ẹni ẹ sọ pé tẹ́bà ti rí wọn ní ṣé o. Tọ́pọ̀ rí wọn ní ṣe street light bro Sam. Kẹ́kọ̀ọ́ tẹ yọjú sí wọn náà. Ṣé mi sọ fún yín ṣé kò tán bí sí kẹ́kẹ́ máa lọ ká lọ bá wọn pé àrí bọ̀dà Sàámú o kò tán yín. máa lọ bí báwo ẹ jẹ́ àfọpọlọ sí at this point now. ṣe bá ti explain fún pastor sọ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ àbí àgbàlagbà ni wọ́n wòlíì dẹ̀sìn àwọn náà bó ṣe wọlé yẹn àmọ́ nǹkan tó lọ bá bro Sam sọ tó bá ti explain fún wọn àwọn á lè jáde wá lè fún wọn feedback. Nǹkan rí òun fẹ́ ká ṣòun o àwa la máa fọpọlọ sí o ká máa lọ kẹ̀. Bọ̀dá Sàámú atanọ́lẹ̀ ti pè mí pé ẹ fẹ́ rí mi mo retí yín títí mi ò rí yín òun ló fà á tí mi fún ara mi tí mo fi ní kí n wá sọ́dọ̀ yín lénìí kẹ́ ẹ tó lè pè mí pé ẹ fẹ́ rí mi fún nǹkan ó máa jẹ́ nǹkan tó kì í mo dẹ́nu ọ̀nà lé yín ni mo rí wípé àwọn èèyàn pọ̀ ń bẹ̀ tán náà fẹ́ rí yín ẹ̀yin náà dẹ́ lẹ́fẹ́ ẹ fẹ́ bọ́ta rárá ẹ fẹ́ rí èèyàn kankan àtẹ̀yìn àtàwọn ará lé yín mo ṣe wá wò wípé kí ló lè ṣẹlẹ̀ kẹ́ ẹ tó wá mú mi wọlé kí ló ṣẹlẹ̀ Bọ̀dá Sàámú. tí ò bá jẹ́ pé mo mọ̀ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ọ̀nà tí mo fún yín tí mo ti mọ̀ wípé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ ẹjọ́ ni màá ti kọ́ ti yín off látẹ̀ kan. iṣẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ ni. ta ló ń rojọ́ ẹ̀yin àbí mi. ẹ̀yin lẹ ń rojọ́ ẹ̀yin lẹ máa ń wàásù ẹ máa ń kéde fáwọn èèyàn ẹjọ́ ńlá lẹ máa ń rò torí ohun tó ti ṣẹlẹ̀ ó dàbẹ̀ ní pé ń play flashback fún mi ni ṣebí ń tẹ̀ sí rí ń tà lẹ́tún rojọ́ ẹ̀ nù lé ìbẹ́ mi mo padà wà mú yín ìbẹ́ ẹ̀ dẹ́ go straight to the point anyways kò sí wàhálà kókó ohun tí mo fi tilẹ̀kùn òun ni tí mo gbọ́ wọ́n sọ sí mi létí mo dẹ̀ gbọ́ mi dẹ̀ fẹ́ dẹ́jà torí olúkálùkù wa wòlíì ni wá láyé ara wa ohun tí mo gbọ́ yẹn ó strange gan ó dẹ̀ heavy gan mo gbọ́ bí ẹni wípé wòlíì abíára bíi pé wọ́n gbọ́rọ̀ òun bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ni kí lẹ gbọ́ mo gbọ́ bí ẹni wípé bàbá Adébóyè bíi pé wọ́n sọ̀rọ̀ sí wọn létí mo gbọ́ bí ẹni pé bàbá Oyèdépò bí ẹni pé wọ́n mí sí wọn nínú ẹ̀mí mímú ìgbọ́ gangan nìyẹn o pẹ̀lú nǹkan tí mo gbọ́ létí mi mo wá fẹ́ follow ẹ̀ ó ní instruction tí mo ń lò yìí so mi ò jáde rárá lélẹ̀. kí lè gbọ́. no mo ti ń gbé gbèsè kò ní kí n sọ fún yín ẹ wò mo ti fẹ́ wò ná lé ní ìṣúlẹ̀ kí n lè fi test ara mi mo fẹ́ fi test etí mi ní pé bóyá etí òṣì ni mo ní àbí etí ọ̀ràn ni mo ní torí etí tèmi rò pé mo ní tí mo fi ń gbọ́rọ̀ etí gidi etí ẹ̀mí lèmi ń pè ẹ jẹ́ kó dọ̀la kí n wá mọ̀ orí etí tí mo ní máa gbé tí mi ṣépè gbẹ̀yìn tí ò bá jẹ́ pé tí gidi ni kò sí nǹkan tí mo fẹ́ kò sí tí mi ò lè gbé ṣépè lẹ́yìn ara mi tí ò bá function. Sàámú ní ẹ̀sọ́. kí ló ṣe. ẹ sọ mo mọ̀ pé ẹni ẹ̀mí lẹ́yìn náà tẹ́ ẹ bá dẹ̀ sọ fún èmi èmi á tún lè bá yín fi ẹ̀mí. sọ́ọ̀sì mi ní sọ́ọ̀sì ẹ jẹ́ kó dọ̀la kí n jó dọ̀la. ìwà ni ẹ̀sọ́ tẹ̀ ṣe ṣé bẹ́ẹ̀ tó sì apita ni ẹ̀sọ́ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ mo jẹ́ blessing. Bọ̀dá Sàámú ẹ̀mí pé tẹ́ bá sọ ń sìn èmi á fi ẹ̀mí Ọlọ́run tèmi má bá yín fi ṣọ́nà á lè wo kí ló túmọ̀ sí báwo lẹ ṣe fẹ́ ṣe é. ẹ ṣe mo ṣẹlẹ̀ ẹ má ní sùúrù fún mi ẹ má ní sùúrù fún mi máa ń padà sọ fún yín bẹ́ẹ̀ ṣe sọ ìwúdẹ̀ jẹ mí ó jẹ mí bí wèrè. Bọ̀dá Sàámú èwo lẹ ń ṣe. ẹ fún mi 1 hour tí bá jí màá sọ pẹ̀lú màá sọ bẹ́ẹ̀ sọ yẹn ó jẹ mí ó mú mi gan ọ̀fọ́.
Ẹ̀bùn kí ló ti gbogbo ẹ̀ wá dá báyìí? Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. Àtàwọn láti wá síbí báyìí pé ká sì lè rí Bùrọ̀dá Sam wọn yọjú sí wa wọn ò ṣe nǹkan. Nǹkan tó ń fojú wa rí látàárọ̀ nìyẹn. Ẹ jọ̀ọ́ má bínú, ṣé Daddy sọ bẹ́ẹ̀ wà ń bí báyìí? Wọ́n wà nílé, àwọn náà là ń dúró dè jàre. Brosam. Brosam. Daddy. Brosam. Brosam. Tí kò mọ lọ́wọ́. Wọ́n tún títí. Ẹ farabalẹ̀, kò sí wàhálà. Daddy rọra sà, arábìnrin yìí náà ń béèrè yín ni mo ṣe mú wọn wá síbí báyìí. Àwọn kan náà dẹ̀ tí wà lórí òkè tó ń béèrè yín. A jọ ń padà lọ sí orí òkè. Ọ̀rọ̀ orí òkè a máa lọ yanjú ẹ̀ lọ́hùn. Mò ń bọ̀. Ẹ wo Daddy, ẹ wà plain pẹ̀lú wa at this point. Ẹ jọ̀ọ́, a sọ bó ṣe jẹ́ fún yín gbà tẹ́ fẹ́ wọlé. Mo dẹ̀ mọ̀ pé tí máa bá Brosam sọ̀rọ̀ nulẹ̀. Ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ gangan nulẹ̀? Kí ló dé tí Brosam kò lè jáde kó wá bá wa sọ̀rọ̀? Ẹ wo man tó fẹ́ rí wọn yẹn is a very busy man o. Ọ̀rọ̀ tó dẹ̀ fẹ́ rí wọn fún ọ̀rọ̀ tó máa benefit the whole community ni. Ẹ mọ iye tí street light kan ṣo tó cost nísìn. Ó dẹ̀ fẹ́ ṣe sí gbogbo street. A fẹ́ kó kúrò ń bẹ̀ yẹn, ẹ jọ̀ọ́ ẹ sọ. Ẹ farabalẹ̀. Ẹ calm down. Gbogbo wa náà lájọ mú Bùrọ̀dá Sáàmù. Bí Bùrọ̀dá Sáàmù ṣe wà yẹn, a ti jọ sọ̀rọ̀ papọ̀. Ṣùgbọ́n lára àwọn ọ̀rọ̀ tá a jọ sọ, àwọn nǹkan tí mo rí inú ọ̀rọ̀ yẹn ni wípé màá fẹ́ kẹ́ jẹ́ kí gbogbo wa máa respect opinion ara wa. Ṣé ẹ rí opinion Bùrọ̀dá Sam for today? Ẹ jẹ́ kí gbogbo wa respect ẹ̀. Ó ní ohun tí wọ́n rí, ohun tí wọ́n dẹ̀ rí, ẹ jẹ́ gbà fún wọn bẹ́ẹ̀. Wọ́n náwọn ò fẹ́ jáde síta rárá lénìí. Kí ló dé tó jẹ́ ní náà? Ẹ farabalẹ̀. Arákùnrin tẹ́ ń sọ̀rọ̀ ń pa ẹ̀yẹ. Tí wọn ò bá lè dúró lénìí, kán ní sùúrù di ọ̀la. Tó bá di ọ̀la, Bùrọ̀dá Sam máa rí wọn. Sister Yoshibi. Ṣèbí ní ìpẹ̀lẹ́. Yoshibi rè. Kí ló ṣẹlẹ̀? Má jáde inú ilé ni. Kí ló ṣe yín? Kí ló ṣẹlẹ̀? Sister Yoshibi, èmi àti Bùrọ̀dá Sam àtijọ́ ríra nù lẹ́sìn. Ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n ń sọ kò yé mi dáadáa, wọn ò fẹ́ wà plain. Kí ni tó ń ṣẹlẹ̀ nínú ilé yín ń bì báyìí, Sister Yoshibi, ẹ sọ fún mi. Ẹ wò, wọ́n ti lù mí gan lénìí. Àwọn wo? Ẹ wò sọ bẹ́ẹ̀. Èmi náà mọ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ilé, gbogbo ẹ̀sán tẹ̀ ń bí mi yóò yé mi, ẹ wò. Ṣé rí gbogbo ilé tẹ̀ ń sọ yìí, nǹkan tó ń ṣe mí, ó ju gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí lọ, ẹ̀wọ̀n ẹ̀jọ̀. Kí ló ṣe yín? Mú kan nínú àwọn ọmọkùnrin yìí kó o gbá ojú ẹ̀. Kí ló? Abẹ nídìí omi ni. Sister Yoshibi, kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣe yín? Kí ni? Ọ̀rẹ́ ní sùúrù, ọ̀rẹ́ ní sùúrù. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Yoshibi! Ṣé o ní kò fọ́ sí tàbí fún báwo? Ó máa pa Yoshibi dáadáa. Yoshibi! Ali díẹ̀ má lọ lójú. Díẹ̀ a ní kẹ́ máa wojú ẹ̀. Kó má pa ni. Yoshibi lájẹ́ mi. Saamu Alajọ. Saamu o. Níbi àbí, o ṣe jàre, o ṣe mọ̀ dúpẹ́. Ní burúkú ni Bùrọ̀dá Sam. Kí ló dé tẹ̀dẹ̀ ń fọwọ́ rìn mí lára? Bùrọ̀dá yìí ń ṣèyàn gidi o. Láti àná tí mo ti wà bíbá Bùrọ̀dá Sam lórí pé ká má jáde ẹ̀ẹ́dẹ̀ kúrò nílé kẹ́tẹ̀ wá yọjú sí mi. Ẹ jọ̀ọ́ tó bá yẹ pé ọ̀tá mi ti kú ni, ṣé ẹ ní wá yọjú sí mi?
ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ láàárọ̀ ìyẹ́jọ́ kí ni nǹkan tẹ wá ṣe é sìn. irú ọ̀rọ̀ òṣìwò ló ń sọ ẹ̀ tọ́tẹ̀ ẹ bá kú màá wá yọjú sí ẹ ṣé mo mọ̀ tẹ́ ẹ rí kí ló pàtẹ́bí àtọ̀tẹ̀ ẹ pọ̀ tí màá fi wá yọjú sí ẹ kí ló fún ẹ láṣọ láti pé máa jáde kúrò nílànà tọ́tẹ̀ ẹ bá kú agídí inú ló ń ba yí ẹ jẹ ìgbà tí wọ́n bínú jáde kúrò lé ṣé wọ́n mọ̀ pé ò ní súnlé mọ́jú káti ẹ̀ wá sọ pé mi ò mọ̀ nǹkan tí mò ń sọ ká ní mi ò mọ̀ tí mò ń ṣe ìwọ tó appreciate inú ilé yẹn ṣe bá hospital ló súnmọ́ jù lọ́wọ́ ẹ̀ṣẹ̀ burúkú tán wọ́n gbá ẹ lójú wọ́n gbá ẹ gidi tán lù ẹ gidi wọ́n lọ ń gbá àwọn èèyàn létí káàkiri wọ́n ní sọ bẹ́ẹ̀ jáde kúrò lọ́dọ̀ mi àwọn ọmọ tó dẹ̀ bá ń ta òun kí wọ́n lẹ́sẹ̀ òun gbá wọn létí àwọn yẹn lù ẹ wọ́n gbé ẹ ní hospital bẹ́ẹ̀ náà náà ó gbá wọn kan létí nígboro ìròyìn yẹn kàn fly dọ́dọ̀ mi ni mo fi wá báyìí so kó o lè jà nítorí pé o fẹ́ báwọn èèyàn jà òun ló ṣe kúrò nílànà àbí tó fi lóò bínú jáde nílé. Sàámú báwo mo ṣe máa jáde nílé torí pé mo fẹ́ lọ jà ṣé bí íńtánà ló pè mí ó ní pé ọ̀gá àwọn kan pé wọ́n fẹ́ fún àwọn èèyàn kan ní owó ipe wọ́n fẹ́ fún wọn ní bíi 500,000 ipe wọ́n dẹ̀ sọ pé mo wà lára àwọn tó fẹ́ fún lówó yẹn ipe màá lè dá owó yẹn padà in another year bí lẹ́yìn ọdún kan ni mo máa dáwó yẹn padà nítorí ẹ̀ ni mo ṣe sáré lọ ìgbà tí mo dẹ̀ dọ́dọ̀ íńtánà mo dẹ̀ rò pé káwọn pípù yẹn jáde ká tiẹ̀ kọ́kọ́ pè wọ́n ká gba owó tá a fẹ́ gba kémi dẹ̀ máa lọ mo kàn déédéé rí i pé mo kàn gbá íńtánà létí ni. o gbólóòrí létí. mi ò mọ̀ bí íńtánà ṣe bínú lọ nìyẹn ìgbà tí íńtánà dẹ̀ bínú lọ èmi ló dẹ̀ ń lọ tèmi torí mi tẹ mọ́kọ́ tó ń ṣẹlẹ̀ bí tí mo ti ń lọ mo ṣe ráwọn lómi lára olójú ẹyin Oǹdó tán jókòó tí wọ́n ń ṣe mítìnì yẹn kí n tó mọ́kọ́ tó ṣẹlẹ̀ mo tún ti gbá bí méjì létí nínú wọn. wọ́n ọ̀nà ẹ̀. wọ́n rí nìna mi. o ò mọ bó o ṣe ń gbá àwọn èèyàn létí kiri. mi ò mọ̀. wà á kàn déédéé ṣíwọ́ sókè wà á gbáyàn létí. ó dé ẹ̀rù pọ̀rọ̀ hospital tó wà yìí. ó rí ọ̀rọ̀ tó wà lẹ̀ bí ọ̀rọ̀ spiritual. ọ̀rọ̀ hospital kan orí òkè ló yẹ kó gbẹ̀yìn sí ibẹ̀ gangan ló yẹ kó wà báyìí. kírú sọ bẹ́ẹ̀ àbí wòlíì mi kan máa gbàdúrà ní ẹ lórí kán lè mọ ibi tó gun ayé ẹ ti wà. ìwọ orí òkè wo la lè gbé ẹ lọ orí òkè kan lè wà sáríà. oṣù bá tán mo fẹ́ gbowó mi Sàámú fún wọn lówó oṣù máa parí mo fẹ́ gbowó mi Sàámú Alájọ Sàámú Alájọ máa gbó owó mi. Ọlọ́run ayérayé o a gbé orúkọ yín ga lórí ìránṣẹ́ ẹ gba ọpẹ́ wa olùṣègùn ní bàbá olùṣègùn ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ ayérayé ẹ gba ẹ̀yìn wa Jésù Kristi. Àpẹẹrẹ ní jọba lójú ọ̀run alọ àpèsè ní jírun mọ́lẹ̀ nírànjẹ́ ègbè rọrọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní ti babaláwo koríko jẹ́gíjẹ́gì ní jí wọn nínú olúgbé ó yá gbéra lẹ̀ kó dìde tútù wọn ọjọ́ tútù wọn ọjọ́ tútù ìtù tí wọ́n tú iyọ̀ lórúbù ni wọ́n tú epo nílé bámákín adíá fún Ọ̀rúnmìlà èyí tọ́wọ́ ẹlẹ́yẹ dè lọ́wọ́ tí wọ́n dè lẹ́sẹ̀ wọ́n ní kára ńlẹ̀ ẹbọ ni ó ṣe ìwòrìwò tún pẹ́rẹ́pẹ́ ifá tú ọ sílẹ̀ lọ́wọ́ ayé o ìwòrìwò tún pẹ́rẹ́pẹ́ ifá tú ọ sílẹ̀ lọ́wọ́ ajógún ìwòrìwò tún pẹ́rẹ́pẹ́ ifá tú ọ sílẹ̀ lọ́wọ́ ẹlẹ́yẹ wọ́n ní kára ńlẹ̀ ẹbọ ni ó ṣe ọtí lọ́tí olóbì ẹbọra kò lè rí ẹ bá jà ó yá délẹ̀ nǹkan kí nǹkan tí bá ń bẹ lára rẹ mo fẹ́ kó jáde bọ́kọ́ bá yọ abọ́nà wájà tí ò lọ́mọnú kì í dólò ṣàlóhùn jáde ó yá délẹ̀ ǹdẹ́ là kọlùgbọ́n ǹdẹ́ là pàrẹ̀sà ǹdẹ́ là péyàwó alẹ́ àná tí ò gbọ́dọ̀ pé bàbá ọkọ ló kọ igúnnugún tí ń jẹ̀ ní ọ̀sán ǹdẹ́ àkàràmàgbò tí ń jẹ̀ ní òru ǹdẹ́ wọ́mí. láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ìwọ ẹbọra burúkú yìí o gbọ́dọ̀ tún di arábìnrin yìí láàmú mọ́ o ọ ti bọ́ lọ́wọ́ ayé àwọn tó nílé ayé ti dúró tí aláàánú ẹ̀ ti wá rí ọfà ayé kan ò ní bá mọ́. ibi tó bá wù wọn kọ gbà lọ n ò fẹ́ rí ọmọ mo fẹ́ kó máa wọlé báyìí kó má lè délé
kó o máa wọ̀nà báyìí kó o máa lọ dọ́nà kó o tó kòròkò kó o bó kòròkò tó ó yá parẹ́ nítorí pé tí pẹ́pẹ́yẹ bá tẹ̀dù á parẹ́ bó ṣùmàrè bá yọ lókè á parẹ́ mo ti rúbọ ẹbọ ti fín mo ti ṣètùtù ètùtù ti gbà mo dúpẹ́ lọ́wọ́ obì tó yàn ó yá wò mí ọtí bọ́ lọ́wọ́ ayé o nǹkan ò ní sí ọ nǹkan ò ní sẹ̀mí rẹ togbó ní tẹ́dán àgbọ́rá kòrò báyìí ní tìgbín ẹ̀dọ̀ kì í kú ló tún fẹ̀ torí atakálá máa jáde fájẹ́ àfàkálẹ̀ ní ti lọ̀gbọ̀lọ̀gbọ̀ afánùgbọ̀n má fárí adíyá fún Ọ̀rúnmìlà èyí tó wọ ẹbọra lọ́wọ́rọ́hùn kábíríkítí ó ní ó kàrà lẹ̀ ẹbọ ní ó ṣe ó ti lọ sí olóbì ẹbọra kò lè rí ọba jà ológbó látàrí. ọmọ ìtì lọ kí n tó dé. kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ̀gbọ́n mo mú ní kí n tó kúrò nílé láàárọ̀ yìí náà. tètè bá bí tí mo lọ. ká lè máa yìn ọ́ ká lè máa dúpẹ́ Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù hallelujah hallelujah hallelujah. kí la ń sà. Ọlọ́run sọ̀rọ̀ ohun tí Ọlọ́run fi ń hàn wọ́n lé ẹ̀mí burúkú kan jáde lára ìránṣẹ́ kan bí ẹ̀mí búburú yìí ṣe ń jáde kúrò lára ìránṣẹ́ yẹn òun ni sista Yoshibi rìn sí àsìkò. ohun tẹ́ ń sọ ṣé àná yìí ló ṣẹlẹ̀. àná ló ṣẹlẹ̀. àná yìí bẹ́ẹ̀ni ló ṣẹlẹ̀ wípé ọmọbìnrin ó rìn lọ níta òun ló fi fara kó bí lọ́nà yàbí. Ọlọ́run o pẹ́lẹ́bẹ́. bọ́dá mi. ó lè jẹ́lẹ́rìí mi. kí ni mo sọ fún yín lé. ẹ sọ pé kí ogun máa jáde kúrò ní lánàá àǹtí ìkọ́ wọn ògbọ́n wọn jáde kúrò nílé. mo ní kí anybody má step up ní àná kí anybody má jáde mo ní mo gbọ́ tí èèyàn kan sọ. tó tóbi ń ṣe ohun ara o. sọ fún gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo ẹni tí ń bẹ láyìíká náà lé rẹ̀ pẹ́nìkan kan ò gbọ́dọ̀ jáde lọ́la torí pé ilé rẹ̀ gangan làfojúsùn wà pẹ́nìkan ti fèrè bèbí. etí mi dẹ̀ wòye. Rasamu, what is wrong with you? Kí ló ṣe yín? Ṣé wà okay? Is everything all right, Rasamu? Everything is not fine. Mi wà okay tó bẹ́ẹ̀ ṣe ń rò ní ìsìn. Babe, mo sọ bẹ́ẹ̀ náà. Torí nígbà tá a ti ń bọ̀, tí mo ti ń rí wọn látọ̀kọ́ tó ti ń wo wájú, tó ti ń wẹ̀yìn, tó ti ń wọ̀tún, tó ti ń wòsì, tó ti ń yí 360 lójú kan mo ti mọ̀ pé something is wrong. But Rasamu, what is it? Are you fine? Are you all right? I'm not that fine. Ẹ jọ̀ọ́, etí mi kàn dédé hóye. Ó dẹ̀ di gbárin. Bẹ́tí yẹn ṣe di gbárin, mo dẹ̀ yìí ń gbọ́n kankan látẹ̀yìn mi. Ẹ jọ̀ọ́, ṣé bẹ́ẹ̀ ṣe ń bọ̀ látọ̀ọ̀kan yẹn, ẹ rí èèyàn kankan lẹ́yìn mi. Bọ̀dá Sàámú, èèyàn lẹ́yìn yín báwo? Àti ẹ̀mọ̀gbà tẹ dé sport yìí, àmọ̀gbà tẹ dé bíbáyìí. So báwo la ṣe máa mọ̀ bóyá èèyàn wà lẹ́yìn yín or not? Are you sure everything is fine? It's not that fine because mo gbọ́ pé èèyàn kan sọ̀rọ̀ ní ẹ̀yìn mi. Mo dẹ̀ bójú ẹ̀yìn, mi ò rí èèyàn kankan mọ́. I heard the voice and I know myself. Ẹ̀ ń kéré, kí ló fàgbé? Bọ̀dá Sàámú, lẹ́yìn tí mo mọ̀ dáadáa, ẹ jọ̀ọ́, ta ló tó bẹ́ẹ̀? Ta ló tó ní ẹfọ́ntírì láti ní pé òun fẹ́ bá yín ṣe wèrè kan erépa wèrè kan pé òun dúró sí ilé yẹn òun bá yín sọ̀rọ̀ kan ó dẹ̀ máa fara rẹ lọ ṣó possible ṣá babe. Ẹfọ́ntírì kọ́lẹ́ nìyẹn ní eṣinṣin tree ló ní torí bó ṣe ń bá mi sọ̀rọ̀ ṣe rí àbẹ̀ ní pé ṣinṣin ń kùn létí mi eṣinṣin tree ló ní. I know what I'm saying èèyàn yẹn wà lẹ́yìn mi tó lè bá mi sọ̀rọ̀ bọ̀tún tó sọ mo rántí mo dẹ̀ mọ tó ń sọ. Dear brother. Oh, you can calm down. Take it easy on yourself, eh? Any láti check ara yín kẹ́ check up, you know.
Check up yourself. Kí ló ṣe mí mo rò kò rí ẹ dàrú. Àbí kí ló sọ sí tù brọ̀dá mú. Orí ẹ ló bàjẹ́ ṣó yẹ kó jẹ́rú èèyàn ọmọ kéékèèké lẹ́ máa rìn sásìkò. Èmi tí mo gbé sára mo mọ tó ṣe mí. Fúnra mi ni mo gbọ́ kí ní ẹ̀dí kọ̀ọ̀kan kùn létí mi tí mi dẹ̀ lọ gbárin. Ṣé bọ́lọ̀ ń ṣe máa ń bá àwọn ará àṣàjú sọ̀rọ̀ rí? Apostle Ayọ̀ Babalọ́lá ṣé bọ́lọ̀ ń ṣe bá sọ̀rọ̀ rí? Bàbá wa Adébóyè ṣé bọ́lọ́run ṣe bá wọn sọ̀rọ̀ rí? Pásítọ̀ Oyèdépò ṣé bọ́lọ́run ṣe bá wọn sọ̀rọ̀ rí? Tó bá jẹ́ bí wọ́n Ọlọ́run ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ rí, Ọlọ́run gbé mi wọ̀. Àmọ́ tó bá máa wá gbé mi wọ̀, Ọlọ́run èmi àti ẹnìkan lájọ wà ń bí. Èmi fúnra mi mọ̀ pé ìyà ń jẹ mí. Má gbé mi wọ̀ nínú ìyà. Tó bá gbé mi wọ̀ nínú ìyà, má bọ́ṣọ yẹn lẹ̀ ni o. Aṣọ tó bá fi gbé mi wọ̀, má bọ́ ọ lẹ̀ ni. Jẹ́ kí n ti lówó kó tó gbé mi wọ̀ o. Tó bá yẹ kó bóyá máa ń bá mi sọ̀rọ̀ rẹ̀, ó lè jọ tẹ̀ǹtíìkì. Gbé mi wọ̀ nínú owó ni kó kọ́kọ́ gbé wọ̀ mi. Kó tó gbẹ̀mí ẹ̀ wọ̀ mi. Má gbẹ̀mí ìyàwó mi. Kó ṣàgbẹ́ má bọ́. Mi lè fìyà jíṣẹ́ Olúwa o. Kò lè work. Mi ò rẹ̀ ni tó sọ. Mo ṣẹ̀ṣẹ̀ mọ́ sísí ni o. Èèyàn yẹn sọ. Mo dẹ̀ gbọ́ wípé kí anybody kó má jáde. Mo sọ fún ọmọbìnrin. Wèrè yìí mo sọ fún. Orí òkè. Ẹ má bínú. Aṣíèrè yìí mo bá sọ. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Asínwìn yìí. Ẹ wo ẹ ṣe rí àwọn ọ̀rọ̀ tó heavy yẹn ló ń já lẹ́nu ẹ kọ́ mi lọ́rọ̀ tí màá sọ. Ọlọ́run á tún ahọ́n yín ṣe ẹ sọ̀rọ̀ gidi. Mo sọ fún báyìí mo ní pé kó má jáde kò gbọ́ mi. Ṣé bó re tó ń lò bẹ̀rẹ̀ sí ní gbá àwọn èèyàn létí káàkiri jọ̀tìrí Ọlọ́run ká tí nǹkan yẹn tiẹ̀ wá sí ẹ́ kọ́ má sọ fún mi pé kí n má jáde kó wá kó kàn dìde wá gbá mi létí. Ṣé àpè mọ́ ṣúárì lábá wa báyìí wọ́n á máa wá àwọn ẹbí ẹ̀ tó máa bu yẹ̀pẹ̀ sí ẹ lórí ni kó kàn dìde gbá mi létí kó wá jásí kò tí ló mẹ́rù. Jọ bí bá gbá ẹ ní ẹ̀ṣẹ̀ kan ìkọlọ pé mo ti wọ menopause ṣọ́ọ̀kan ni màá lò spam tó ti dì sí gbogbo ara oògùn má ti rọ sí gbogbo bí ọwọ́ mọ́ gbogbo ẹ̀ kéèyàn má sùn mọ́bìnrin fọ́dún méjì kò gbáyàn kan lẹ́sẹ̀ ṣọ́ọ̀kan èèyàn má kú ìwọ wèrè yìí àbí mi sọ bẹ́ẹ̀ fún ẹ wòlíì ni mí bí mo ṣe wà yìí. O ṣì bí bọ́dọ̀ sọ mú dídí sọ èmi gan fún ọlọ́ra mi wọ́n pè yín mo ní kẹ́ má jáde ẹni ẹ̀ kẹ́kẹ́ sí o ẹ fẹ́ lọ lérí ayọ̀ yín o ẹnì kankan ò lè dín yín lọ́wọ́ ṣòro nǹkan lè lè bá yín sí. Gbẹnu sọ̀rọ̀ jẹ́ kí n gba akólèdì mi o akólèdì mi jẹ́ kí n gbà délẹ̀ o fúláwà tó fẹ́ fún mi jẹ́ kí n gbà tán o jẹ́ kí n gbà o má pín fúláwà mi ká. Ṣé ẹ rí Ọlọ́run bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀? Ṣé ẹ rí pé bọ̀dá Sáàmú tí ẹ̀ ń wò yìí ẹ̀mí Ọlọ́run ó máa ń bá wọn lò. Fúláwà nìyẹn. Lọ́pọ̀ ìgbà ẹ rí wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọn ń gbà míì ó máa ń ní í ṣe pẹ̀lú ẹ̀mí Ọlọ́run. Ọlọ́run máa ń farahàn wọn nígbà míì. Ìgbà tó bá wá farahàn wọn yìí tí wọ́n bá sọ tí a bá ti rí wípé ọ̀rọ̀ ẹ̀mí ni ó yẹ ká tẹ̀lé. Ẹni tí ò bá sínú ẹ̀mí ò lè mọ ọ̀rọ̀ ẹ̀mí. A wá dúpẹ́ fún Ọlọ́run nítorí pé bọ̀dá Sáàmú fúnra wọn wọ́n lè mọ ìyàtọ̀ láàárín ẹ̀mí tó jẹ́ ẹ̀mí Ọlọ́run àti ẹ̀mí tí kì í ṣe ẹ̀mí Ọlọ́run. Nítorí wípé wọ́n lè fi ààyè gba ẹ̀mí Ọlọ́run nínú wọn òun ni wọ́n ṣe lè mọ̀ wípé ẹ̀mí tó ń bá wọn sọ̀rọ̀ yìí ẹ̀mí gidi ni. Wọ́n dẹ̀ tẹ̀lé ẹ̀mí yẹn òun náà ṣe sọ wípé àwọn ò ní jáde ẹnikẹ́ni nínú yín náà nù lé kò gbọdọ̀ jáde. Ṣùgbọ́n torí pé Sista Yoshibi wá dẹ̀jà òun ló fàtírù nǹkan tó ṣẹlẹ̀ yìí fi ṣẹlẹ̀. Ìyẹn wá ń kọ́ wa wípé tí a bá ti rí ènìyàn tó ń bá wa sọ̀rọ̀ àwa fúnra wa gbọ́dọ̀ ní ẹ̀mí tó gbọ́dọ̀ máa fààyè gba ẹ̀mí Ọlọ́run tá a máa fi dá ẹ̀mí mọ̀ yàtọ̀. Ẹ̀mí tí bọ̀dá Sáàmú fi ń sọ̀rọ̀ yẹn tí ẹ̀mí tiwa náà bá jẹ́ ẹ̀mí Ọlọ́run tó connect mọ́ ẹ̀mí tiwọn ni a mọ̀ wípé kò yẹ ká jáde bọ́n ṣe ní ká má jáde yẹn. A mọ̀ wípé ó yẹ ká gbọ́ràn sí irú ọ̀rọ̀ yẹn. A wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí wípé ogun tí Ọlọ́run ti ṣẹ́ òun ni Ọlọ́run fi hàn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí Ọlọ́run ṣe lo broda Sáàmú lórí ìṣẹ̀lẹ̀ yìí fúnra wa ń fojú ra wa rí báyìí. Broda Sáàmú ẹ̀yin ni màá wá bẹ̀ torí Ọlọ́run wípé ẹ fi ara yín sílẹ̀ fún Ọlọ́run k'Ọlọ́run lè lò yín fún iṣẹ́ ìránṣẹ́. bí táǹtà ara sọ ni pé kí n gba iṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí pásítọ̀. Bẹ́ẹ̀ni. àbí bí ìwòlíì àbí. Bẹ́ẹ̀ni. nínú ìyà kí n gbaṣẹ́ pásítọ̀ sínú ìyà Ọlọ́run máa kọ́kọ́ gbé ẹ̀mí owó wọ̀ mí ná kó tó di pé ó pè mí síṣẹ́ ìránṣẹ́ ni ṣé màá di pásítọ̀ tó máa jẹ ìyà kiri màá ṣe máa lọ máa wá
ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ta ló ní ìlàrin ìgò epo àbí ìlàjọ ṣàkànyàn máa wà lájọ ìlàjọ ìgò epo màá máa wá golo ráìsì ẹyọ kan tí màá fi ṣe kọ̀ọ̀kan ṣọ gbogbo ọjọ́ ayé màá máa fi gbà wẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n á tún wá gbé mi lọ sọ́nà oko ọ̀nà oko màṣẹ màá lọ máa wá àwọn àgùntàn tó sọnù káàkiri sínú igbó màá wá àwọn tó sọnù sínú àbà màá máa wá wọn káàkiri èmi tí mò ń pe àgùntàn ebi ń pa mí kí ni mo fẹ́ fún àgùntàn tí mò ń pè kí ni mo fẹ́ fún jẹ àbí kí ló fẹ́ rí lára mi ẹ mọ̀ kí rí ni sí ni sọ ni lọ́jọ́ kọ́ ló fún mi lówó tọ́kọ́ tó pè mí síṣẹ́ ìrànṣẹ́ o kó fún mi lówó tán o ẹ má bà mí sọ. Sàámú bàrà Sàámú iṣẹ́ sọ yẹn kò ní rí bẹ́ẹ̀ ẹ ṣàràwọ̀ ìyà ní ara tèmi. ṣé tó tọrẹ ìwọ white tẹ bá jẹ́ white lẹ wọ lójoojúmọ́ olówó nìyín o gbogbo ẹni bá wọ white báyìí àbáwọn mi fẹ́ mọ̀ pé iṣẹ́. so Ọlọ́run á gbàkóso ìyanu ẹ̀ á dẹ̀ máa ṣẹlẹ̀ ogun tí Ọlọ́run ti ṣẹ́ nínú ayé yín lórúkọ Jésù kò tún ní gbérí mọ́ o bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù hallelujah. a máa gba àdúrà ọpẹ́ bàrà Sàámú ẹ̀yin ni ká ṣíwájú wánú àdúrà yìí. ẹ̀mí sọ fún yín pé mi ni kí n gbàdúrà ọpẹ́ bẹ́ẹ̀ni ká fi káàdì ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ni kálá rẹ̀ súnmọ́ bí kó wá sọ́dọ̀ wòlíì kálá rẹ̀ súnmọ́ wòlíì. sọ bẹ́ẹ̀ wo ara mi ò tí ì yá dáadáa ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà yẹn ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ sà ṣé èmi lèmi sọ kó dẹ̀ lè kúnlẹ̀ wá bí no problem. ẹgbẹ́ irọ́. èmi ò ráyè wéré tí bá di pásítọ̀ náà tọ́lọ́ bá pè mí sí iṣẹ́ ìrànṣẹ́ tí bá ti pè é lọ́wọ́ kan tó dáhùn èmi ò ráyè òṣì má sọ fọlọ́ ni mi ò ráyè wéré súnmọ́ bí kíá kí n gbàdúrà fún ẹni tó bá dẹ̀ ti gbórí ọ̀fẹ́ pé ló fẹ́ gbà kí ni ẹni ṣe aláàárẹ̀ kúnlẹ̀ gbogbo ẹ̀mí tó wà ní ìdúró ń bí kí wọ́n díjú wọn ṣé ò rí bá yí ẹ̀ ṣe rí báyìí ṣé ò rí bí tó gbẹ̀yìn ayé ẹ̀ sí ṣé ò rí pé Ọlọ́run dá mi mọ̀ ó dẹ̀ sọ fún wòlíì sọ bẹ́ẹ̀ pé iwájú wòlíì tó jókòó yẹn ò ní kó o ti wá gbàdúrà gbójú burúkú sílẹ̀ o kó gbójú burúkú tó fi wò bí ẹ kó gbé sílẹ̀ ó rí pé kọ́lọ́ máa fi àti san wa kọ́lọ́ máa fi síbi tó nira ni tó bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda káàkiri ṣé wọn pé ẹnu àṣẹ tó wà lẹ́nu mi tí n bá fi ṣépè fún márùn ún lọ ni àbórí ẹ onírànù òṣì wéèrè nǹkan wò lè lójú kì í ṣe mi ló máa build lára mi ni máa fi gbàdúrà ṣẹ́mi yẹn ti build tán ni ìrànù bàbá mímọ́ ọmọ mímọ́ àgbé ọ̀gá Ọlọ́run kò ṣàmì ẹ̀sà kò ṣàmì kò ṣàmì bàbá mímọ́ ọmọ mímọ́ Ọlọ́run má jẹ́ kọ́ ọmọ ìrìn lọ mọ́ má jẹ́ ọmọ ìrìn lọ mọ́ next time tí bá ti sọ̀rọ̀ tó bá ti sọ fún mi tó bá ti kọ́ tí ìkún sí jẹ́ orin lọ Ọlọ́run ṣàmì o jẹ́ orin lọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n